lówó ìgbà yìí lọ́la ẹ̀rù ló ń so òdòdó lówó ẹni dé láti Dubai ó pọ̀ ògbóǹtarìgì òṣèré orí ìtàgé. Mo kí àwọn màmá wa yèyé Àgbàkin ìyá Samuel àti ìyá Ṣaléwá àwọn yèyé àti olórí Àgbàkin Báṣọ̀run gbogbo ilẹ̀ Oòduà. Tẹ́ ẹ bá délé ẹ bá ń jíṣẹ́ mi fún bàbá Ìṣírí Alexander Àgbàkin Báṣọ̀run gbogbo ilẹ̀ Oòduà. Ẹni mo ní kẹ́ bá mi kí kábíyèsí olórí aládé gbogbo Ọ̀ọ̀nìrìṣà tilẹ̀ Ẹ̀fẹ̀ ọba Babátúndé Ẹniìtàn Adéyẹyè Ògúnwùsì Ọ̀jájá the second. Ẹ bá ní wọn ní kí wọn pé a kì í dúró kí wọn nífẹ̀ẹ́ ọ̀ ní àyíbẹ̀rẹ̀ kí wọn nífẹ̀ẹ́ òòlù kò ga kò bẹ̀rẹ̀ ni wọ́n kí wọn nífẹ̀ẹ́ òòlù tó lu ọmọ ojú oró òjẹ́sẹ̀ ẹyẹ tó mú omi ìrọ̀ kẹ́rẹ́ òjẹ́ kó ní ọba ó tó òrò bọ̀rọ̀. Ọmọ olódò kan ò téréré ọmọ olódò kan ò tààrà rẹ̀ ó ṣàn wéréke ó dá ìkùlé ọ̀ṣìlẹ̀ ó dàbàtà. Onípele ò gbọdọ̀ kù mọ́ alágbàdà ò gbọdọ̀ dùn lẹ́sẹ̀ ìṣòwò oníṣọ̀bọ̀rọ̀ nìkan ní mu mi odò náà gbẹ. Ẹ bá ń kíkà mi Àgbàkin Báṣọ̀run tó ti ń gbòòrùn oyè míì lọ́ba gún wà gbogbo ilẹ̀ Yorùbá tó ti ń gbòòrùn oyè náà bàbá Ìṣírí Alexander aláṣẹ Ìṣírí Alexander Properties. Ṣínà bàbá ọmọ mi gbọ́ kú ẹ̀ ọmọ bàbá nìyẹn mi tí ì ní sọ̀rọ̀ òdì mi ò tí ì ní sọ̀rọ̀ òdì. Ìyá wa Ìdòwú Phillips ìyá mi mo dúpẹ́ mà yèyé ìyá Samuel mo dúpẹ́ o ìyá mi ìyá Ṣaléwá mo mọ̀ lóore o tẹ́ ẹ bá délé ẹ bá ń kí bàbá àbèjì ọkàn bá bí èjì wọlé tọ̀ ní onínúure ní máa bẹ́nu lọ́mọ òbẹ́kìsì bẹ́kẹ́ṣẹ́ lórí ibi ó fẹsẹ̀ méjèèjì bẹ́ sílẹ̀ alákìísà ó sa alákìísà tó nígbà aṣọ gómi kí n bá ọ délé kìíní kí n padà sẹ́yìn ẹnu a máa gbórí réferéfe wíníwíní lójú orogún ìdìbò lójú ìyá ìdílé ara ọ̀kẹ́ lẹ́jẹ̀ àfihàn ọmọ tí gbà kúnlẹ̀ ìyá tí gbà lọ́kàlẹ̀ ìrọ̀rùn ẹ má jẹ́ orúkọ mi o.